dàbí pé gbogbo ẹ̀ ti dàbá mi ṣé wá dí tẹ́ bá wá bóyá ẹ correct wọn torí nǹkan ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí tán pè mí síṣẹ́ yẹn ní Kòròdú wọ́n wá ní ọmọ kan ló máa ṣe ọmọ mi òun èmi ò mọ̀ póun ló níṣẹ́ ká ní wọn póun ló níṣẹ́ mi ní sọ̀rọ̀ wọ́n lọ wọ aṣọ yẹn skẹ́ẹ̀tì yẹn balẹ̀ gan ó débi ó balẹ̀ gan yẹn ó balẹ̀ gan kò dùnrún kúnnù tó bó ṣe wá mi ṣé wọ́n ló máa ṣọmọ mi ó ní bẹ́ẹ̀ ni mà aṣọ yìí ti fojú lọ wá ìtò balẹ̀ ẹ̀sùn bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ lọ wá ìkànnì tó wá náà déédéé kò dùnrún kún èmi ṣáà wò pé wẹ́ bàtà wa parí iṣẹ́ lẹ́nìkan wá ń pè mí pé òun ló mà níṣẹ́ èmi kó má bínú kán bá gbé ní ìmọ̀ kó máa padà affect mi torí gbà tí ọmọ yẹn padà kọ sítórì mi kò pè yín wọn ọ̀nà kásì mi wọ́n ló sọ pé ọmọ mi yẹn ti máa ń kọ́ Antola máa ń complain jù kábíyèsí Ọlọ́run wọ́n máa ń complain jù ṣùgbọ́n láti má jẹ́ kí yẹ̀pẹ̀ dà sí gàárì ó níwọ̀n bá téèyàn máa sọ ṣùgbọ́n tó bá fún ẹ ní scripti téèyàn bá ti kà tó bá ti wòye pé ta ló máa ṣe olùbáyìí ta ló máa ṣe olùbáyìí tó bá ti sọ àwọn bíṣẹ́ yẹn ṣe lọ téèyàn bá wò torí mo ṣiṣẹ́ kan tó ń pè mí láti London pé ní Dublin Antola aláìkíṣẹ́ yín ẹ̀yin ò lọ àwọn tó ní ìwòwò yẹn ẹ̀yin ò ṣe kíní kan tí má ti rí pé ìyá tó fẹ́ fún mi róòlù yẹn ò bá tẹ́ mi lọ́rùn mi ì sábà ṣe nígbà máa kọjá sí ṣọ́ọ̀bù yìí tí n bá rí tà ń bẹ máa lọ tà tí máa fi ríṣẹ́ tí ọkàn mi máa yọ̀ǹda láti ṣe ìyẹn ni pé ẹ̀yin kò fara mọ́ bí wọ́n ṣe ń ṣera dálẹ̀. iṣẹ́ àwọn obìnrin nìkan là fara mọ́ adáwọn ọkùnrin mìíràn nínú wa tán fara mọ́ ṣùgbọ́n ìbá náà lẹ́yìn sọ̀rọ̀ mọ́ tẹ́ bá sọ̀rọ̀ lọ wọ́n á sọ̀yàn lẹ́nu. wọ́n á sọ̀yàn lẹ́nu kábíyèsí yọ̀ lọ kábíyèsí yọ̀ lọ tó bá sọ̀rọ̀ jù wọ́n á sọ̀yàn lẹ́nu. kábíyèsí rẹ̀ lè lù wá. ẹgbẹ́ ilé yìí ṣé nínú àwọn ọ̀dọ́ tó ń ṣe nǹkan yìí ṣé ààrin náà nínú wọn tó já sí pé bóyá ń sọ fún ṣe fáwọn ọ̀dọ́ ló pọ̀ jù náà tó ń ṣe nǹkan báyìí lọ́wọ́lọ́wọ́ ṣé gbogbo àwọn ọ̀dọ́ yẹn náà pátá náà rí bákan náà ni. irọ́ kì í ṣe gbogbo. wọ́n ìbára wọn sọ̀rọ̀ ni. tó bá sọ̀rọ̀ tó bá nígbẹ́nu sọ̀rọ̀ mo ṣe fẹ́ ṣe tèmi bó ṣe máa ṣe ti ọ̀tọ̀ ní kí ló fẹ́ ṣe kì í ṣe gbogbo wọn náà àrí tó máa ń wọṣọ dáadáa àrí tó gbẹ̀kọ́ láti lé àrí tó jẹ́ pé mọ̀ ọ́ mọ̀ tó mọ̀ ọ́ mọ̀ bẹ́ẹ̀ ni tó mọ̀ ọ́ mọ̀ bí ìgbà tó ń bá wà ní location tí orí omi ọwọ́ bóyá wá kí ọ̀rẹ́ ẹ̀ kan tọ́dẹ̀ rí kó rí omi ọwọ́ kó rí pé fáńkì wà ní location ẹ̀mọ̀ you see you know bí àti Fúnkẹ́ Akíndélé and then you know you see. abẹ́ pàtàkì tiẹ̀ ṣé tí ń ṣẹlẹ̀ nu ṣé nǹkan tí ń ṣẹlẹ̀ nu. irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan so bó ṣe jẹ́ ni kí ṣe gbogbo wọn náà ni wọ́n kúkú rí bẹ́ẹ̀ yẹn a rí ìtorí ẹ̀ pé nu wọn. kábíyèsí Ọlọ́run tó jẹ́ kó máa ó dísẹ̀ yìí kó máa wọṣọ dáadáa. tá a wọṣọ dáadáa. ṣùgbọ́n tí èmi bá wọṣọ tí ò dáa tó bá mi sọmọdé ní èbó yóò fẹ́ ṣe ti ọ̀tọ̀ ṣe máa ṣe tèmi ọ̀tọ̀ ní mind your business. kábíyèsí Ọlọ́run kábíyèsí eléyìí wà lẹ́ni ò sí nǹkan kábíyèsí Ọlọ́run. pàtí ọ̀rẹ́ wọn ẹ gbádùn Sunny yẹn orí pẹ́ mi orí yẹn Sunny yẹn la máa jó tá a fẹ́ parí ètò orí pẹ́ gbádùn. àwọn engineer tó wá di music mi wọ́n ní the medical check up egbe ilé ìwà lẹ́ni ò sí nǹkan àrímọ́tù kòńkòló aló ní ikọ́ kárì tí wọ́n ń lò báyìí ọjọ́ mọ́ lò tán lórí ọ̀tá mi èyẹ náà tù ẹ tún gbọ́kàn sí ẹgbà ilé yìí kí wàá ní pawolẹ̀ wa ń kọ́ ẹgẹ́ bí ẹ̀yin àgbàlagbà bẹ́ẹ̀ lábẹ́nú tó fi já sí pé wọn ò ní tako sí aṣọ àlà eré nílẹ̀ Yorùbá. atọ́kùn wọ́n ti tá sí ọ̀rẹ́dì. wọ́n ti tá sí ọ̀rẹ́dì. bẹ́ẹ̀ ni kálukú ló máa mọ̀ ọba rẹ̀. wọ́n ti tá sí ọ̀rẹ́dì. nígbà táwọn èèyàn míì táwọn tó wà táwọn díẹ̀ sí máa ń pèèyàn pé ẹ ló máa àwọn ọmọ yín yẹn bá wọn sọ̀rọ̀ so ìlú wa náà sọ fún wọn pé bẹ́ẹ̀ náà bá rí wọn yín náà lè pàdé wọn ẹ máa bá wọn sọ̀rọ̀ bí wọ́n ṣe ń ṣe òdà tó. ṣe bẹ́gbẹ́ wà ẹ̀dẹ̀ ń ṣèpàdé. ilé mélòó ni Délé Òbídé fẹ́ wọ̀ káàkiri.
ṣé gbogbo locations ní Délé Odùdé máa káàkiri kábíyèsí ọlọ. àbí Latin tó wà bẹ́ẹ̀ sìn lẹ́yìn ìgbà tí Délé kú ṣé gbogbo iṣẹ́ ni àwọn president wa máa wà bẹ́ẹ̀. ẹ ṣe bí aṣojú kọ̀ọ̀kan wà ní local government kọ̀ọ̀kan tó máa wá sí state lọ ṣe ìpàdé. ẹ tó bá wá sí state tó bá sọ fún wọn kán bá wọn sọ̀rọ̀ tó bá wọn sọ̀rọ̀ tó bá gbọ́ sọ máa pa wọn ni ọlọ́mọ àfún wa lọ́mọ tó bá jẹ́ ọmọ téèyàn fi fún rẹ̀ tó bá sọ̀rọ̀ tí ò bá gbọ́ ó lè pa náà. èèyàn kọ́ lọ́mọ ni. wọ́n kọ́ lọ́mọ bíi báwo. sẹ́yìn ò lè kọ́ lọ́mọ. èèyàn ò lè kọ́ lọ́mọ ọmọ yìí má pa mí tó bá yá má pa rẹ̀ ló má. èèyàn ti kọ́ lọ́mọ náà nù bí wọ́n para rẹ̀ o bá wọ para rẹ̀ dànù ọkọ́ lọ́mọ nù. yéè ibẹ̀ tún gbé mi lọ yìí ó dàbí pé wọ́n ti wálé wálé wọ́n ti ń kọrin. ṣé kọ̀lẹ́tì kọ̀lẹ́tì ni ebi ń para ṣé ẹ mọ̀ para dìtì ní san ẹ mọ̀ para dìtì ní àkọ́. ó ti o ti ṣe eré ìtàgé mọ́ eré ìtàgé ní í ṣe bọ́ọ̀lù ní gbà. ilẹ̀ ń jẹ́ èèyàn láyé. This is General Kollington Ayinla. And gentlemen, old and young ones, Egbe. so you rise up and dance to the Ẹ tún fọ́ fún báàgì. Ẹ fọ́. I sing, you Ilé dance. oyin dà. Very good. Yé. You dance for elders and young ones. Ọlọ́run tá a bá fún àsọ̀rì. And then, responsible and reliable. Ijó yẹn bọ́n ṣe jó ń gbà yẹn nì. Ṣé ẹ rántí? Bọ́n ṣe jó ni. Ẹ rántí mọ́. Especially for students who know how to live it. Maximum enjoyment when you make sure you rise up. You rise up. Àwọn tó ṣe selection tí wọn ò ní ta. I'm gonna be music. No more. Hold it. Just don't stop with the garbage. No more. Hold it. Just don't stop with the garbage. Ẹ̀gbọ́n mi Olúṣọlá Àjàyí ó nílùú Amẹ́ríkà wọ́n ti kọ́mẹ̀ntì tiwọn. Ẹ̀gbọ́n tí wọ́n sọ wọ́n ní mo gba ti ìyá yẹn àti déètọ́ láyé BCOS Olúṣọlá Àjàyí ó ìlú Amẹ́ríkà ni wọ́n wà kábíyèsí. Ẹgbẹ́ káàárọ̀ sà ẹ kú ọjọ́ mẹ́ta sà ẹ dákun mo sì ń retí ìpè yẹn lẹ́ máa pè mí. Ṣé ẹ gbádùn kan nìyí? A máa pé ọdún kan ní February 14th. Yéè! Ọjọ́ 14 oṣù kejìlá máa pọ́dún kan. Àwọn èèyàn wá ń sọ fún mi pé ṣé pàtí ìjọ ọdún kan lọ. Gbogbo ìlú Ìbàdàn bíbọ̀ ọdún Prince FM